TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ òdùbí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí, òní tí ń ṣe ọjọ́ àbámẹ́ta. Ìgbà mélòó ló kù kọ́dún yìí fi ṣe bẹ́ẹ̀ kò fi tẹnu bọ ipò. Adúpẹ́ lọ́wọ́ ọba yálà tí ọba aláàánú tó ń fi àánú rẹ̀ ṣọ́ wa dé àsìkò tí a wà yìí. Mélòó la fẹ́ kà nínú yín adépèlé orí tọ́ba mi ò kì í ṣe fún wa níbẹ̀rẹ̀ ọdún yìí títí di wákàtí ọ̀wọ̀ yìí. Àyẹ̀wò àlọ́ méjì ju ká ṣe alihamudulilayi lọ fún ọba tí ó dá wa sí. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV, níbi láti máa fún yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Tàná oníjọ tèmi oníjọ tàná torí àtúntò ṣe bẹ́ẹ̀ kò wọ́n dé fún yín ní àárọ̀ òní. Ó dún ní mímì kí n ṣe àìmọ̀ fólókò àfin tèmi nílò ìmọ̀, kò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Èmi sì ni atọ́kùn ètò fún ti Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ ní àárọ̀ òní. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tí ẹ̀ ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lábala láti ẹ̀rọ ètò yìí. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ mú kókó orí ìròyìn yẹn wá fún yín. Abala ẹlẹ́ẹ̀kejì láti yọ̀nàná ìròyìn eré ìdárayá fún yín. Tá a bá bọ́ sórí pápá BGI TV, tá a bá kúrò bẹ́ẹ̀ á lọ sí ibi tó kàn níbi tá a ti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà má gbàgbé ohun gbẹ̀yìn gan ẹ láǹfààní láti bá wa dá sí àwọn ìròyìn yẹn tí a bá mú wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Láì dínà pẹ̀lú láìfi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ àgbà tó dédi ẹ̀yìn tí ò ṣe ọ̀lẹ ní irúfẹ́ àgbà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fún yín àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó kéde àkọ́bùn mi tó jẹ́ kókó àkọ́kọ́ yìí tí mo fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín. Òun níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà ti ń kárí sọ, ó ti ń kọminú nípa ti nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló ń ṣẹlẹ̀ gangan tó mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa kárí bọ̀nú? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìbáṣepọ̀ tó wà láàárín orílẹ̀‐èdè France àti orílẹ̀‐èdè Nàìjíríà kò ju ti ètò ọrọ̀ ajé lọ, kò sí nǹkan míì tó yàtọ̀ sí irúfẹ́ ìbáṣepọ̀ bẹ́ẹ̀. Ta ló sọ eléyìí di mímọ̀? Kí ló dé tí wọ́n ṣe fi irúfẹ́ ọ̀rọ̀ yìí síta? Ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ní kò ní dọ̀la. Ẹ tún wá gbọ́ àwọn ìmáàmù, àwọn àgbà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ti fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti bí àwọn nǹkan ṣe dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ìmáàmù yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Látàrí bí gómìnà kan ṣe pàdánù ìyá rẹ̀ àti ọmọ rẹ̀ láàrin ọjọ́ péréte láàrin ọ̀sẹ̀ kan, ó ṣe láàánú wípé eléyìí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó ti fi gbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí gómìnà yìí. Ó tún wá sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ wípé kò ṣe má gbọ́ ni. Màá yọ̀dúnlọ́ ẹ̀fún yín ní àárọ̀ òní kò ní dọ̀la. Ẹ wò ó, lánàá òde yìí ni wọ́n ṣe ìrántí olóògbé gómìnà àná ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti filẹ̀ ṣaṣọ̀bùra Akérédolú. Àwọn tó wà níbẹ̀, kódà ẹni tí ń ṣe gómìnà lọ́wọ́ yìí nípínlẹ̀ Ondo ó sọ ọ̀rọ̀ kan níbi ayẹyẹ náà ní àná òde yìí. Ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀. Kí ni wọ́n tún wá ṣe lẹ́yìn? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Fẹ́mi Fálànà ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wò ó, àwọn èèyàn
àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa tó wáyé ní apá àbẹ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ gbọ́dọ̀ ṣe ohun báyìí fún wọn. Kí ni Fẹ́mi Fálànà sọ fún ìjọba àpapọ̀ kí wọ́n lọ ṣe fún àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa mọ́lẹ̀ ìyẹn lẹ́gbọ̀ọ́ ní àárọ̀ òní dọ̀la ẹ̀tù wa gbọ́ eléyìí àwọn bọ́ba gbìmọ̀ ti ìlú Ìjẹ̀bú àwọn náà máa ti dá sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ̀rọ̀ kàbìtìkàbìtì kan sí àwọn adarí wa àtàwọn èèyàn tó wà nípò aṣíwájú lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́ba gbìmọ̀ ti Ìjẹ̀bú ọ̀rọ̀ yìí lágbára sà ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́jẹ́ mọ̀ wípé wọ́n tuntun yan àwọn ọba aládé tuntun méjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ kú oríire o àwọn ọba méjì yìí ṣe fẹ́ mọ̀ wọ́n ẹ wá nǹkan fìdílé màá yọ̀nù náà fún yín láàárọ̀ yìí náà ni kò ní dọ̀la ẹ tún wá gbọ́ ilé yìí Primate Elijah Ayọ̀délé àgbòjíṣẹ́ Ọlọ́run yẹn wọ́n máa tuntun sọ̀rọ̀ kan lórí àwọn tí wọ́n fi sí ìhámọ́ wípé àwọn ló ṣe agbátẹrù ayẹyẹ tí àwọn èèyàn fi tẹra wọn pa ní ìlú Ìbàdàn wọ́n sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn pé ẹ wo àwọn aráabí yìí tẹ kó sí àtìmọ́lé nǹkan kan lẹ gbọ́dọ̀ ṣe o bí bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ohun tí Primate Elijah Ayọ̀délé sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn gangan ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíra wa kú oríire ẹ jẹ́ ká máa yọ̀ torí pé wọ́n ti ṣe àwárí nǹkan kan fún wa ní ilẹ̀ Yorùbá wípé àwa ní ilẹ̀ Yorùbá àṣà àti ṣe wa òun ló ṣe bẹ́ẹ̀ òun ló ń bu omi rin ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ wo ló tó eléyìí àwọn wo ni wọ́n gbórí yìí fún wa ní ilẹ̀ Yorùbá ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la ẹ wo ìṣẹ̀lẹ̀ eléyìí ó tún ṣẹlẹ̀ o wọ́n ti lọ jí àlùfáà ilé ìjọsìn kan wọ́n ti lọ jí wọn gbé o wọ́n pa á ní lẹ́yìn tí wọ́n jí gbé tán wọ́n pa á níbo ló ti ṣẹlẹ̀ olórí ilé ìjọsìn wo ni wọ́n tún gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la ìṣẹ̀lẹ̀ kan wáyé lọ́jọ́ Kérésìmesì ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ wípé àwọn Fúlàní wọ́n dẹ̀ gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ ènìyàn lọ́jọ́ ọdún àtàkùnlá ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn aráabí wọn bẹ̀rù Ọlọ́run kí ni gómìnà bẹ̀rù wá sọ fún òun àṣẹ fún àwọn aráabí yìí ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí n lọ sí orí pápá tí n bá dé kí wá bẹ̀rẹ̀ sí ní yànnàná àwọn ìròyìn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Káàbọ̀ sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá ojú ní mímì kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó gẹ́gẹ́ bí mo ti máa ń ṣe lórí ètò yìí tá a pè ní láti orí pápá BGI TV lẹ́yìn ní kò ní dọ́là o níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles B wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ fún ti ìdíje CHAN tí yóò máa wáyé gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní pápá ìṣeré Godswill Akpabio ní ìlú Uyo níbi tọ́rọ̀ wá dédò yìí wọ́n ní ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbà fìdíhẹ́ Austin Eguavoen ní ìgbàgbọ́ wọn pé yóò balẹ̀ sí ìlú Uyo ní èní ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ má gbàgbé wípé Austin Eguavoen ló pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ èyí tí ó wáyé lórílẹ̀‐èdè Ghana níbi tí a ti gbá àmì ayò òdo ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí wọ́n ti sọ pé ó ti ti bí ìrìn àjò tó lọ ṣiṣẹ́ abẹ ó ti ti bẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé àsìkò yìí ìgbàgbọ́ wà pé ó máa padà sórílẹ̀‐èdè Nàìjíríà á sì lọ gbìyànjú láti lọ ṣe àmójútó ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles B àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Ghana gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé ní òní bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé
ẹ wò ó lẹ́nu gangan ni a máa mọ bí nǹkan ṣe máa rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles B fún ti ìdíje CHAN. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní nípa ti ìròyìn Austin Eguavoen nípò ti dé o ó dẹ̀ ṣeéṣe kó ṣe àmójútó ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí yóò máa wáyé lónìí. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú eléyìí ló ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Balógun. wọ́n ní ẹ wò ó ìfarapa tí Balógun ní ló ti jẹ́ kí ó máa dàbí wípé ó fẹ́ mú orí fífọ́ wá fún ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ ìyẹn Philip Clement nítorí pé òun nìkan kọ́ ni ó ní ìfarapa. àwọn agbábọ́ọ̀lù gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ní ìfarapa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé lásìkò yìí Balógun ló ti darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Rangers tí wọ́n ti ní ìfarapa lásìkò yìí. eléyìí ló wá mú kí akọ́nimọ̀ọ́gbá wọn máa wòye wípé kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣùgbọ́n àmàwá ọ̀rọ̀ kan fi ṣàdá nípa ti àwọn agbábọ́ọ̀lù tó wà lẹ́ á gbìyànjú láti ṣe àmúlò wọn dáadáa láti rí pé a rí ọwọ́ mú lóòrèkóòrè. eléyìí ni ó jẹ́ ọ̀rọ̀ tí ó jáde láti ọ̀dọ̀ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Rangers wípé Balógun ó ti ní ìfarapa ó sì kọ àwọn olómìnira púpọ̀. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. wọ́n ti ń gbèrú rẹ̀ Santiago Bernabeu láwọn pápá ìṣeré Real Madrid sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn kan tó ń jẹyọ lọ́tún lọ́sì wọ́n ti sọ di mímọ̀ wípé ó ṣeéṣe o kí wọ́n yí orúkọ pápá ìṣeré náà padà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé eléyìí ni ọ̀rọ̀ tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tí wọ́n ń jẹ lẹ́nu lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn fẹ́ mú àyípadà rere bá pápá ìṣeré Santiago Bernabeu ni àwọn ṣe ń gbèrò gbogbo eléyìí ọwọ́ ni tí gbogbo ẹ̀ bá ti ṣe bó ṣe yẹ kó ṣe tó bá ti zẹ̀ tán àwọn á gbìyànjú láti wò ó bóyá ó ṣeéṣe o kí àwọn yí orúkọ Santiago Bernabeu padà gẹ́gẹ́ bí orúkọ tẹ́lẹ̀ tí wọ́n fún pápá ìṣeré ikọ̀ ti agbábọ́ọ̀lù Real Madrid. ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Cristiano Ronaldo ló mà ti sọ di mímọ̀ ó ní ẹ wò ó Vinicius Junior òun gangan ló yẹ kó gba àmì ẹ̀yẹ Ballon d'Or yẹn kì í ṣe Rodri gẹ́gẹ́ bí Ronaldo ti ṣe sọ di mímọ̀ ní àná òde yìí nígbà tí òun àti Vinicius Junior tí wọ́n pàdé níbi ayẹyẹ kan èyí tí ó wáyé ní ìlú Dubai ní ọjọ́ ẹtì Friday àná. ibẹ̀ ni ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tó ti gba àmì ẹ̀yẹ Ballon d'Or 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti wá jáde sí gbagba wálé àwọn pé ẹ wò ó èmi á sọ tèmi kò sẹ́ni tó máa mú mi akínwíbẹ̀ kákú bẹ́ẹ̀ òun lòun fẹ́ sọ báyìí pé ẹ wò ó wọ́n jà lólè ní o arákùnrin mi tẹ́lẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn Vinicius Junior ni wọ́n jà lólè àmì ẹ̀yẹ Ballon d'Or. Cristiano Ronaldo òun ló sọ eléyìí di mímọ̀ pé ẹ wò ó nípa ti èròǹgbà tèmi ẹni tó yẹ kó gbà á kọ́ ni ó gbà á ẹni tó yẹ kó gbà á gangan òun ni Vinicius Junior. Cristiano Ronaldo òun ló sọ eléyìí nípa ti àmì ẹ̀yẹ Ballon d'Or tó wáyé nínú oṣù kẹwàá ọdún tí a wà yìí ibi tí wọ́n ti gbé fún Rodri ọmọ orílẹ̀-èdè Spain ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Cristiano Ronaldo sọ láti fi dá sí irúfẹ́ àmì ẹ̀yẹ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. ó mà ṣe o wípé ó ṣeéṣe o kí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kí wọ́n ta agbábọ́ọ̀lù tuntun tí wọ́n túṣẹ̀ ra ìyẹn Dani Olmo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé lánàá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tako ìgbésẹ̀ fífi orúkọ rẹ̀ sílẹ̀ ìyẹn registration láti jẹ́ agbábọ́ọ̀lù tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. wọ́n ní ilé ẹjọ́ lánàá ni wọ́n ti da ọ̀rọ̀ náà nù bí omi ìṣọwọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé sí iwájú adájọ́. ẹ̀dẹ̀ má gbàgbé wípé owó rọ̀gbọ̀rọ̀gbù bíi 60 million euro ni wọ́n fi ra agbábọ́ọ̀lù Dani Olmo yìí wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wà ní ìkàlẹ̀ ní àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ tí ọ̀rọ̀ náà ń lọ ní àsìkò yìí débi tó fi dé ilé ẹjọ́ lánàá. wọ́n ti ní ẹ̀wọ̀ agbábọ́ọ̀lù yìí ó ṣeéṣe kí wọ́n tún tà á o wọ́n tún ní wá tà á bẹ́ẹ̀ lásán wọ́n máa tà á pẹ̀lú àdéhùn ọ̀fẹ́ ni látàrí pé tí wọ́n bá rí orúkọ agbábọ́ọ̀lù yìí tí wọ́n bá rí orúkọ rẹ̀ fi sílẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀. ẹ wò ẹ jẹ́ kí n kúrò níbẹ̀
níbẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ẹ̀yọ́ ọmọ Barcelona ẹ̀ lọ kún fún àdúrà o wípé kí wàhálà yín má jà sásán lórí ọ̀rọ̀ Dani Olmo ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ó di inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ̀yọ́ ọmọ Arsenal ẹ kú oríire àná látàrí bí ẹ ṣe jáwé olúborí nígbà tí ẹ ṣe kíní yẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù Ipswich Town tí ẹ kojú lánàá ṣùgbọ́n lánàá òde yìí la tún gbọ́ ìròyìn ìbànújẹ́ kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Bukayo Saka ni yóò máa lò tó oṣù méjì eléyìí pọ̀ lórí ìjókòó ìfarapa ẹ má gbàgbé wípé ní nǹkan bíi ọjọ́ mélòó níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan sẹ́yìn òun ni ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal yẹn Bukayo Saka ló ti ní ìfarapa wọn ò wá sọ ìgbà tí ó máa fi pẹ́ lórí ìjókòó ṣùgbọ́n ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbà wọn fúnra lára rẹ̀ ìyẹn Mikel Arteta ló ti wá jáde sí gbangba wálíà ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó lẹ́yìn tá a ṣe àṣeyọrí tán ní àná nígbà tá a kojú ikọ̀ agbábọ́ọ̀lù Ipswich Town ni mo ní kí n wá fi ìròyìn eléyìí fi tẹ̀lé àṣeyọrí wa wípé ẹ wò ó Bukayo Saka wọ́n ti sọ di mímọ̀ o ní pé kódà ó ṣeéṣe kí ìfarapa rẹ̀ kó la iṣẹ́ abẹ lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí Mikel Arteta fi léde fún àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wípé ẹ wò ó agbábọ́ọ̀lù wa ẹ má sọ pé ó ti lọ is gone nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún Bukayo Saka fún oṣù méjì náà ni ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n máa fi ìyẹn ṣe lọ́kùn ti àárọ̀ òní ìròyìn tán ìròyìn sì ṣẹ́kù ìròyìn pọ̀ nílẹ̀ tí mo fẹ́ mú wá fún yín láàárọ̀ òní ìròyìn eré ìdárayá ni mo ṣe fún yín tán ṣùgbọ́n ìròyìn kan tó wà tó jẹ́ pé bí wọ́n ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa kò ṣeé má gbọ́ ni wọ́n ti gbóríyìn fún àwọn ọmọ Yorùbá wípé àwọn gangan ni wọ́n fi àṣà àti ìṣe ṣe agbátẹrù ìdàgbàsókè fún nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà kínníkínní yẹn gangan lọ́jọ́ ọdún Kérésìmesì àwọn ẹ̀dá kan wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ṣekú pa àwọn èèyàn ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà gómìnà bẹ̀ ó mà ti tutọ́ sókè fi ojú gbà kí ló sọ pé òun máa ṣe fún àwọn ará bíi ẹ̀rọ náǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní kò ní dọ́là lórí Oríyọmí Hamzat àti Naomi Sílẹ̀kùnọlá ìyàwó àná tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọ̀rọ̀ sì jẹyọ lórí wọn àgbà òjíṣẹ́ Ọlọ́run kan ó mà ti sọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí Naomi àti Oríyọmí Hamzat ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní kò ní dọ́là ẹ wò ó ṣe ìrántí gómìnà olóògbé gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Lucky Akérédolú Rótìmí Akérédolú wọ́n ṣe ayẹyẹ ìrántí fún lánàá gómìnà Lucky Ayédàtiwa ó wá sùn kankan níbi ayẹyẹ yẹn kò ṣe má gbọ́ ní ìròyìn ẹ jẹ́ ká lọ sókè náà bí n bá dé kí wàá tẹnubọ ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ fílẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ó yá ẹ káàbọ̀ padà síbi tá a ti máa ṣe bẹ́ẹ̀ fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní a fẹ́ máa ṣe bẹ́ẹ̀ bá oníṣòwò àdébi tó lápẹ̀rẹ̀ mo fẹ́ dàbàrà bó ṣe kẹrẹ kó lè pọ̀ tẹnu ẹ̀lẹ́ nípa ti àwọn ìròyìn èyí tí mo ti kó wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ti ọ̀rọ̀ kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ń kọminú ń kọmi òde ó ṣe bẹ́ẹ̀ ó ń kárí bọ̀nú látàrí ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó ń wáyé wọ́n ti sọ di mímọ̀
wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni ó ti ń wòye wípé kí ló ń ṣẹlẹ̀ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. A gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù àdó olóró kan òun ló ti gba ẹ̀mí ènìyàn 10 ní agbègbè kan tó jẹ́ Gidambisa Rutunwa Village ní ìjọba ìbílẹ̀ Sileme ní ìpínlẹ̀ Sokoto ní eléyìí ti wáyé gẹ́gẹ́ bí wọ́n ti wá fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde lánàá òde yìí. Ẹni tí ń ṣe akọ̀wé ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Sokoto ìyẹn Ahmad Aliyu òun ló ti sọ di mímọ̀ pé a ti rí ìwé gbà láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi rán ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Bello Matawalle níbi tí wọ́n ti bá àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn bá wọn kẹ́dùn púpọ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní Matawalle wá ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bí èyí tí ó burú jáì tí kò jẹ́ kó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá ṣèlérí pé ohun tó bá gbà láò fi fún sẹ́ẹ̀ a máa ṣe iṣẹ́ ìwádìí á sì rí pé a rí ọwọ́ tó àwọn tó ṣiṣẹ́ láabi yìí gẹ́gẹ́ bí alákòóso náà ti ṣe sọ di mímọ̀ pé ìdájọ́ òdodo ó máa ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde náà ló ti wá sọ di mímọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó kan mí lóminú ó kan mí lómi òde kódà ó ń ṣe mí bákan inú mi ò dùn wípé irú kan báyìí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ náà ẹni tí ó wá rọ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ jáwé sóbì ẹ bá wa ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ fi mú fílẹ̀ láti rí pé àwọn ará bí yìí wọn kò ṣe kí ni wọn kò ṣe eléyìí wọn kò ṣe gbé. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ tó jẹyọ nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó kọminú púpọ̀ nípa ti ìṣẹ̀lẹ̀ èyí tí ó wáyé ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wá jẹ́ kí n lọ síbi tí ọ̀rọ̀ kan ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń jà rìnrìn láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè France láàrin ọ̀sẹ̀ yìí. La gbọ́ pé wọ́n fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n gbìyànjú láti ṣẹ́wọ́ sí orílẹ̀-èdè France wípé kí wọ́n wá dá iléeṣẹ́ ọmọ ológun sílẹ̀ lápá kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ ó ń jà rìnrìn wá délẹ̀ báyìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe olùdámọ̀ràn àgbà nípa ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu òun ni ó ti sọ di mímọ̀ pé jẹ́ kí n tọ ìmọ́lẹ̀ sí ohun tó ń fa awuyewuye tó ń fa ariwo lásìkò yìí. Ìbáṣepọ̀ kan tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè France ìbáṣepọ̀ ètò ọrọ̀ ajé ni o kò sí nǹkan mìíràn kò sí pé ìbáṣepọ̀ ọmọ ológun ìbáṣepọ̀ ètò ọrọ̀ ajé ni. Ribadu òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC Hausa lọ́jọ́ Ẹtì Friday. Níbẹ̀ ló ti jáde sí gbangba wálé àgbẹ̀ etí wa ti kún ẹ jẹ́ ká tan ìmọ́lẹ̀ sí ohun tó fẹ́ dàbí ó ṣókùnkùn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ń gbìyànjú láti mú àwọn ọmọ ológun orílẹ̀-èdè France wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ní Ribadu wá ṣe àpèjúwe gbogbo ìròyìn eléyìí gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. Ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ní bí ìdàgbàsókè ṣe fẹ́ bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ní Ribadu òun ló sọ eléyìí di mímọ̀ wípé bí ẹ kò bá gbàgbé ìpàdé tó wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì náà wọ́n sọ̀rọ̀ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe gba àrà ọ̀tun gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó wá sọ lákòótán pé màá tún sọ kò sẹ́ni tó máa mú mi. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ẹ̀sùn yìí kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ dákẹ́ torí kò sóhun tó jọ. Ìbáṣepọ̀ ètò ọrọ̀ ajé nìkan ni ó pa wá pọ̀. Ní Ribadu òun ló sọ eléyìí lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní tẹ lọ ṣe kíni tẹ lọ kà níbẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú o gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wá gbọ́ o àwọn ìmáàmù àgbà òjíṣẹ́ Ọlọ́run ẹlẹ́sìn ti mùsùlùmí àwọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
àgbà ìmáàmù ti ilé ìjọsìn mọ́ṣáláṣí ti gbogbogbò ní ìlú Lẹ́kì Ridwan Jamiu òun ló ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa rántí láti máa ṣe ojúṣe rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Eléyìí ni ó fi sọ di mímọ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ṣe ètò àdúrà ìyẹn Jumat prayer ní agbègbè Lẹ́kì nínú mọ́ṣáláṣí náà pẹ̀lú àwọn mùsùlùmí òdodo mìíràn níbi tí wọ́n ti ń ṣe gbogbo ọ̀pọ̀ ṣìṣe àdúrà yìí ní ìmáàmù yìí ti wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lákọ̀ọ́kọ́ wípé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba Allah fún àǹfààní tí ó fún wa láti di àsìkò yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí tó fẹ́ ṣe apá kan jà mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. ó ní òun rọ̀ wọ́n wípé ẹ jẹ́ ká ṣì máa ní sùúrù wa ó máa so èso rere ní ọjọ́ kan. ó tún wá ṣe bẹ́ẹ̀ ó ní ẹ jẹ́ kí n sọ èyí tí mo fẹ́ sọ lásìkò yìí nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ní àárín wa. ó kọ́kọ́ ṣe àdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wàá ṣe àṣeyọrí o lásìkò rẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. wàá ṣe bẹ́ẹ̀ wàá mú wa débi àlàáfíà ètò ààbò àti gbogbo ohun mèremère ni a máa rí bó ṣe yẹ kó rí lásìkò tirẹ̀ yìí. ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ẹ jẹ́ kí n fi àsìkò yìí rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ bàbá ẹ dákun ọ̀rọ̀ ti kàn yín mo mọ̀ wípé àwọn èèyàn ti ń sọ ṣùgbọ́n jẹ́ kèmí náà tún ṣe kí ni pé n tún bu omi rín wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣojúṣe yín fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà níbi tó bá kù sí ẹ tún jẹ́ ká mọ̀ bí nǹkan bá ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. eléyìí ni àgbà ìmáàmù ilé ìjọsìn mọ́ṣáláṣí ti Lẹ́kì Ridwan Jamiu fi rọ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti jáwé sóbì ṣe àwọn kankan fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. inú ìwé ìròyìn mo ti rí inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí láàárọ̀ òní. bẹ́yìn bá fẹ́ ṣe ẹ̀rí rẹ̀ ẹ tètè wàrà ní wàrà ṣíṣà ẹ lọ ṣe ẹ̀rí rẹ̀ níbẹ̀. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan. òun ni ó mà ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa ìyẹn gómìnà Umar Namadi wípé ohun tó ṣẹlẹ̀ sí ẹ yìí ó lágbára púpọ̀ nípa tí bó ṣe pàdánù ọmọ rẹ̀ Abdulwahab ẹni tó jáde kúrò láyé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lẹ́yìn ní àárín wákàtí mẹ́rìnlélógún tí ìyá rẹ̀ Àkìyà tó jáde kúrò láyé. wọ́n ní Abdulwahab yìí ẹni ọdún mẹ́rìnlélógún òun ló jáde kúrò láyé lọ́jọ́bọ̀ Thursday níbi tí yóò ti rí lọ sí ìlú wọn láti lọ ṣe ìdárò ìyá àgbà wọn èyí tó jáde kúrò láyé. wọ́n ní ní ojú ọ̀nà yìí ni arákùnrin ti bá ikú òjijì pàdé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé. Goodluck Ebele Jonathan ẹni tí ń ṣe ààrẹ àná fún orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá fi ọ̀rọ̀ kan léde láti ìlú Àbújá pé àìwò mo bẹ́ẹ̀ kẹ́dùn èèyàn méjì tó ṣe gbòógì tó pàdánù láàárín ọ̀sẹ̀ kan. ó wá rọ gómìnà náà pé wò ó jẹ́ ká bẹ́ẹ̀ gbàdúrà wípé kò mọ́kàn Ọlọ́run abẹ́ bu òróró ìtura sójú ọgbẹ́ náà wípé eléyìí kò jẹ́ ohun tó dùn mọ́ni nínú ṣùgbọ́n ẹ wò ó kí ni tiwa láti sọ wípé báwo lọ́lọ́run ṣe ṣe sí gẹ́gẹ́ bí ó ṣe wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀. ó ní ẹ wò ó ohun tí mo kò lè sọ lásìkò yìí ni wípé kí Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ kó bá wa di ìdílé náà mú látàrí bí wọ́n ṣe pàdánù àwọn ènìyàn wọ̀nyí nínú mọ̀lẹ́bí wọn. ó ṣe ládùúrà ó ìpè gbogbo ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ kò tún ní wáyé mọ́ nínú mọ̀lẹ́bí yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ẹni tí ń ṣe gómìnà ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà Jonathan ó bá gómìnà Jigawa kẹ́dùn látàrí bó ṣe pàdánù ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan. ẹ wo láàbí òní kọ́gbọ́n sí ilé wa o àmì kẹ̀ṣìkẹ̀ gbé ìtọ́ àdúrà mi ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. ẹ wá gbọ́ eléyìí o ìpàdé ìrántí kan ni wọ́n gbé kalẹ̀ lánàá fún gómìnà tí ó ti jáde kúrò láyé gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú. gómìnà Lucky Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́ yìí ló ti fi ọjọ́ Ẹtì Friday àná ṣe àpèjúwe olóògbé yìí gẹ́gẹ́ bí
akíkanjú adarí tó máa ń sọ òtítọ́ pẹ̀lú agbára àti àwọn nǹkan tí yóò mú ìdàgbàsókè bá ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ti ìlànà òfin Lucky Ayédàtiwa. Òun ló sọ eléyìí nípa Olúwarótìmí Akérédolú Àkẹ́tì, ẹni tó jáde kúrò láyé ní ọdún tí a wà yìí náà ni Ayédàtiwa ó wá sọ di mímọ̀ níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi sọrí Akérédolú èyí tí ó wáyé ní ìlú Àkúrẹ́. Níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹni tí ó jẹ́ olóògbé yìí. Ó ní ẹ̀wò mi ò lè gbàgbé Akérédolú o, wípé arákùnrin yìí ó jẹ́ akíkanjú ènìyàn, ó mọ̀fin, ó tún ní ìgboyà, ó tún máa ń ṣe àwọn nǹkan tí yóò máa mú ìdàgbàsókè bá ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nígbà tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo, àwọn ohun ọ̀tun àrà ọ̀tun ló ṣe bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba rẹ̀. Ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn o nípa Lucky Ayédàtiwa. Ẹ má gbàgbé o wípé ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2023 ni a kò lè gbàgbé o nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ondo. Ọjọ́ yìí gangan ni wọ́n kéde rẹ̀ wípé Lucky Ayédàtiwa, ẹni tí ó ṣe ààrẹ gómìnà àná ìyẹn Akérédolú, ló jáde kúrò láyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ tí àwa náà sì rí. Wọ́n ní arákùnrin Akérédolú yìí wò ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ó jà fún ìdàgbàsókè ìṣèjọba àwarawa, òtítọ́ rẹ̀ ó ń lékè ní gbogbo ìgbà. Eléyìí ni ẹni tí ń ṣe gómìnà tìsínyìí ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa fi ṣe àpèjúwe ẹni tí ń ṣe olóògbé gómìnà àná ní ìpínlẹ̀ Ondo ìyẹn Olúwarótìmí Akérédolú. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìyẹn ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ẹ jẹ́ kí n lọ sí ibi tí ìròyìn eléyìí ti fẹ́ wáyé láti ọ̀dọ̀ Fẹ́mi Fálànà sọ̀rọ̀ sí àwọn ìjọba lórí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ kíni tí wọ́n pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa èyí tí ó wáyé ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹni tí ń ṣe gbajúgbajà agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Fẹ́mi Fálànà, òun ni ó mà ti fi ọ̀rọ̀ kan léde fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹ súnmọ́ bí ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó ń dùn òun lọ́kàn, wípé gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa tó wáyé káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà, ó jẹ́ kí ìjọba fún wọn lówó gbà má bínú, gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Fẹ́mi Fálànà ló sọ eléyìí lọ́jọ́ Ẹtì Friday ní ìlú Àkúrẹ́ lásìkò tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi ṣe ìrántí Akérédolú. Níbẹ̀ ni Fẹ́mi Fálànà ti sọ di mímọ̀ pé ẹ wò ó mo fẹ́ di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi ń tẹra wọn pa lórílẹ̀‐èdè Nàìjíríà, mo fẹ́ dìlé iléeṣẹ́ ọlọ́pàá lórí látàrí pé àwọn náà wọ́n kùnà láti ṣe àwọn kankan nípa ti ètò ààbò fún àwọn èèyàn ní orílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ sí iwájú, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ló kọ̀ láti ṣe ojúṣe ààbò fún àwọn ará bíi ó ní nípa ti ètò ààbò àti kùnà nípa ẹ̀wò ìṣẹ́ àti òṣì ló tún wá fà á tí àwọn èèyàn fi ń lọ síbi tí wọ́n ń lọ yìí tí wọ́n pọ̀ níye dáadáa tí wọ́n fi ń pàdánù ẹ̀mí wọn nípa títẹ ara wọn mọ́lẹ̀. ẹ wò Fẹ́mi Fálànà ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ní gbogbo ohun tí òun sọ lé ní àsìkò yìí òun náà ló dá lórí ètò ààbò pé Lucky ẹni tí ń ṣe Olúwarótìmí Akérédolú nígbà ayé rẹ̀ ṣègbóhun ni ó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ó ṣe agbátẹrù pé Àmọ̀tẹ́kùn ó wáyé irú nǹkan báyìí. Òun ló jẹ́ kí àlàáfíà tún máa jọba nílẹ̀ Yorùbá àti àwọn ìgbèríko tó súnmọ́ ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti ṣe wá sọ di mọ̀ pé ẹ wò èmi ń tèmi o, èmi máa sọ fún ìjọba ẹ lọ ṣe ohun tó dàbí owó gbà má bínú àbí owó kí wọ́n máa rẹ̀yàn nípa ti ìṣẹ̀lẹ̀ búburú tó bá ṣẹlẹ̀ sí wọn, ẹ lọ fún àwọn mọ̀lẹ́bí wọ̀nyí torí wípé wọ́n ti pàdánù àwọn èèyàn rẹ̀ nínú mọ̀lẹ́bí wọn. Tó owó lè dàbí èèyàn ṣùgbọ́n ẹ gbìyànjú. Fẹ́mi Fálànà òun ló sọ eléyìí sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n fún yín ní eléyìí kí n tó lọ sí ìlú Ìbàdàn lórí Oríyọmí
tí Naomi Ṣílẹ̀kùnbọ́lá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adeleke òun ló mà ti bu ọwọ́ lu àwọn ọmọọba méjì láti dé ipò ọba Prince Adéṣuyè Astro ẹni tí yóò máa jẹ́ Ọ̀wá ti Òbòkun Àdìmúlà ti Ìjẹ̀ṣà Láńdé àti ọmọọba Johnson Adékànmí Abíkóyè ẹni tí yóò máa jẹ́ ọba tuntun Aṣáòní ti Ọ̀rá Ìgbómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí ló jẹ́ nínú àtẹ̀jáde èyí tí ó wáyé láti ọwọ́ alábòójútó fún ìròyìn àti ìlanilóye ìta gbangba tí ó súnmọ́ gómìnà pẹ́kípẹ́kí ìyẹn Kọ́lápọ̀ Álímì láti sọ ọ́ di mímọ̀ pé wò ó gómìnà ti bu ọwọ́ lu àwọn méjèèjì o láti jẹ́ ọba láti dé ipò ọba lẹ́yìn ìpàdé kan èyí tí ó wáyé pẹ̀lú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní àná òde yìí níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ọba tó wà níbẹ̀ àwọn ọba aládé tó wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti jáde kúrò ní ayé ṣùgbọ́n látìgbà náà ni wọ́n ti ń fàsọ́tún fàsósìn pé àwọn wo ló kàn kó má bàa dẹ̀ wá di ariwo ni Álímì fi wá sọ di mímọ̀ sí iwájú pé gómìnà Adeleke wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n ti gba ìlànà ohun tó yẹ kí wọ́n gbà láti rí pé àwọn aráàbí wọ́n yege láti dé ipò ọba ní ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n kí àwọn méjèèjì kú oríire o látàrí bí wọ́n ṣe di ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọwá sọ di mímọ̀ nígbà tí wọ́n rọ gbogbo àwọn ọmọ onílùú méjèèjì wípé ẹ wò ó lásìkò àwọn ọba tuntun yìí èkó yìí á máa ké bí èkó ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọdé ilé wọn á máa ṣe bẹ́ẹ̀ wọn á máa dàgbà aláboyún náà á sì máa bí wẹ́rẹ́ àlàáfíà àti ìṣọ̀kan ní kẹwàá mú lókùnkúndùn gẹ́gẹ́ bí gómìnà Adeleke ti fi rọ gbogbo àwọn ará ìlú tí ọ̀rọ̀ náà kàn lẹ́yìn tí wọ́n kéde wípé a ti bá yín bu ọwọ́ lò ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ lọ máa jẹ ọba yín gẹ́gẹ́ bí gómìnà Adeleke ti ṣe fún àwọn arábí yìí ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn tí n bá wá dé agbo òjíṣẹ́ Ọlọ́run kan máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Naomi Ṣílẹ̀kùnbọ́lá ìyàwó àná ti Ọọ̀ni tilé Ifẹ̀ àti agbóhùnsí afẹ́fẹ́ Oríyọmí Hamzat kí ni Primate Elijah Ayọ̀délé kí ni wọ́n sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn bí n bá dé kí wàá mìíràn bẹ́ẹ̀ ní ẹ̀kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìdajì ìjọ kí n bá wọn gbé nínú ihò ní afẹ́fiṣe nígbà tá a máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ó yá láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ ìpéjọ orí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àṣìwà níbi tá a ti ń fún yín ní àwọn orin yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹni tí ń ṣe gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run Primate Elijah Ayọ̀délé òun ló mà ti dá sí ọ̀rọ̀ bí wọ́n ṣe fi ẹni tí ń ṣe ìyàwó àná tí Ọọ̀ni ilé Ifẹ̀ Naomi Ṣílẹ̀kùnbọ́lá àti ẹni tí ń ṣe Oríyọmí Hamzat sí ìhámọ́ látàrí ẹ̀sùn kan wípé àwọn ni wọ́n ṣe agbátẹrù ìṣẹ̀lẹ̀ títẹ̀pamọ́lẹ̀ èyí tí ó wáyé ní ìlú Ìbàdàn Primate Elijah Ayọ̀délé ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn aráabí kí wọ́n lọ wọn kò lẹ́sẹ̀ lọ́rùn torí wípé wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ wọ́n fẹ́ mú àwọn ọmọ
kéékèèké dùn ni wọ́n ṣe àgbékalẹ̀ irúfẹ́ ayẹyẹ náà tí ó sì wá yọrí sí pé wọ́n tẹra wọn mọ́lẹ̀ tí ọ̀pọ̀ ọmọ kéékèèké tí wọ́n fi gba ìkórójẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ náà. Ẹ má gbàgbé ipò Oríyọmí Hamzat ìyàwó àná ti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá ni wọ́n ti wá fi sí ìhámọ́ látìgbà tí wọ́n ti mójú wọn ba ilé ẹjọ́. Nínú àtẹ̀jáde tí ó wá wáyé láti ọwọ́ ẹni tí ń ṣe olùrànlọ́wọ́ sí Primate Elijah Ayọ̀délé nípa ti kagbóhùn sí afẹ́fẹ́, òun ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó, ẹ jẹ́ kí n fi ipò tí mo wà yìí kí n fi sọ̀rọ̀, kí n fi rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé nǹkan táwọn ará bí yìí ṣe kì í ṣe gbogbo búrò, wọ́n ṣe tí wọ́n fún Ọlọ́run ni wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún ìjọba níbi tí wọn kò ti lè ṣe ìrànlọ́wọ́ dé ni wọ́n ṣe gbérúfẹ́ ètò yìí kalẹ̀. Kò dẹ̀ yẹ kí a wá fi ojú olóore, kò yẹ ká fi gúngi gẹ́gẹ́ bí Primate Elijah ti ṣe sọ di mímọ̀ pé òun ti ń gbọ́ wípé àwọn èèyàn kan ti ń sọ di mímọ̀ wípé àwọn fi àwọn ọmọ yẹn wọ́n fi ṣe ètùtù kan ni, wọ́n fi ṣe oríṣiríṣi nǹkan ni. Eléyìí ló jẹ́ kí òun túbọ̀ fi ojú síta tóun sọ̀rọ̀ sí gbogbo àwọn èèyàn tí ó ń sọ̀rọ̀ lórí eléyìí. Ẹ lọ dákẹ́. Naomi Sílẹ̀kùnọlá, olórí Naomi Sílẹ̀kùnọlá àti agbóhùnsí afẹ́fẹ́ Oríyọmí Hamzat wọn ò ṣe irú nǹkan báyìí gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ti ṣe ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n fi wọ́n lò àwọn ọmọ náà ní o. Eléyìí ló wá mú kí Primate Elijah Ayọ̀délé wá tàn ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà wípé ẹ má bá wọn sọ o, gbogbo eléyìí ó dàbí ìsọkúsọ tí àwọn èèyàn sọ káàkiri tí kò dẹ̀ yẹ kí a gbà á gbọ́. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé gbogbo eléyìí kò lè ṣèrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Tẹ́ bá ń gbé irúfẹ́ ìròyìn tẹ́ bá ń gbé jáde káàkiri, ìjọba kò lè ṣe gbogbo ẹ̀ tán. Tá bá sọ̀rọ̀ nípa ti ìrànlọ́wọ́ torí ẹ̀ náà ni Naomi Sílẹ̀kùnọlá àti ẹni tí ń ṣe Oríyọmí Hamzat fi ṣe àgbékalẹ̀ irú nǹkan báyìí ni wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé yìí nípa ti fi ṣíṣe àgbékalẹ̀ ayẹyẹ ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́ àti àwọn nǹkan lọ́fẹ̀ẹ́ fún wọn níbi ayẹyẹ náà, láì mọ̀ wípé ibi tí ó máa yọrí sí rèé nípa ti bí àwọn èèyàn yóò ṣe máa tẹ ìra wọn mọ́lẹ̀. Primate Elijah Ayọ̀délé wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n ṣà ń bẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé dákun ẹ fi àwọn ará bí yìí sílẹ̀, wọn kò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn pẹ̀lú ohun tí wọ́n ṣe. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ òní. Níbẹ̀ ni Primate Elijah Ayọ̀délé, àgbà òjíṣẹ́ Ọlọ́run, ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi olórí Naomi Sílẹ̀kùnọlá àti Oríyọmí Hamzat sílẹ̀ torí wọn kò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ibi tí wọ́n tuntun ń gbóríyìn fún àwọn ọmọ Yorùbá o. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan níbi ayẹyẹ kan èyí tí ó wáyé ní àná òde yìí, níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbóríyìn fún àwọn ọmọ Yorùbá wípé ẹ wò ó, àwọn ọmọ Yorùbá gangan àwọn ni wọ́n ń fi àṣà àti ìṣe wọn, àwọn ni wọ́n fi ń ṣe kíni, ni wọ́n fi ń ṣe ìdàgbàsókè fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ níbi ayẹyẹ tí wọ́n pè ní Àṣà Day, èyí tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìlú Canada, ṣùgbọ́n lásìkò yìí ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe fún ìgbà kejì látìgbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ayẹyẹ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá ṣe ní àná òde yìí, ibi tí a ti rí àwọn ọba lọ́ba, àwọn ọba aládé níbi ayẹyẹ náà tó wáyé ní Agídìgbè ní Ìkẹjà. Wọ́n ní ẹ wò ó, níbẹ̀ ni àwọn èèyàn kan tí wọ́n ń sọ ni wọ́n ti ń jẹ lẹ́nu pé ẹ wò ó, àṣà Yorùbá, èdè Yorùbá kò ṣeé ṣe kíni, kò ṣeé fi ọwọ́ rọ́ dànù sí ẹ̀gbẹ́ kan torí wípé Yorùbá àti fi àṣà àti ìṣe wa àti fi ṣe ìdàgbàsókè fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ di mímọ̀ wípé ẹ wò ó, ní gbogbo ọ̀nà èmi á wá rọ àwọn ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé bá ṣe ń ṣe yìí, bá ṣe ń fi àṣà àti ìṣe Yorùbá tá ṣe fi ń gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú bẹ́ẹ̀ kí a lè máa múrí ìwà fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn tí wọ́n wà níbi ayẹyẹ náà láti rí ọba Jùwẹ́ Ọláníyì Ọ̀yátóyè, olóró ti Òròkìdàn àtúrí ní ìpínlẹ̀ Kwara làwọn ti wá, àtúrí àwọn ọba tí wọ́n ṣe gbòógì. Bákan náà ni ọba Ọ̀yátóyè yìí sọ̀rọ̀, wọ́n ní ẹ wò ó, èmi gbàgbọ́ nínú ọjọ́ iwájú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nípasẹ̀ gbogbo nǹkan tí à ń ṣe yìí, wípé ẹ wò ó, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò rí àyípadà
ìyípadà ọ̀tun tí ọmọ Yorùbá bá ń tẹ̀síwájú nípa ti ṣíṣe àmúlò Yorùbá ní láti máa ṣe ìdàgbàsókè fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọba yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n sì pe àwọn èèyàn alẹ́ lọ́rọ̀ pé ẹ wò ó ẹ wá jẹ àǹfààní tí àwa Yorùbá ń ṣe fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà láti ẹsẹ̀ kòkó. Ẹ jẹ́ kí a jọ gbé yẹ̀wò, ẹ jẹ́ ká jọ ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Ọba yìí sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọjọ́ àṣàdé yìí àwọn rí gẹ́gẹ́ bí ayẹyẹ lásán ni, ó kọjá ayẹyẹ lásán, ó ti ń ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà nípa ti bí a ṣe ń fi ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí bá ṣe ń mú lókùnkúndùn nípa ti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Inú ìwé ìròyìn Sun kódà ìwé ìròyìn The Nation wọ́n gbé ìròyìn yẹn ní àárọ̀ òní. Àwa Yorùbá àwọn ọmọ Yorùbá là ń fi àṣà àti ṣe la fi mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn lọ́balọ́ba àwọn ni wọ́n sọ eléyìí níbi ìpàdé kan èyí tí ó wáyé ní àná. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ eléyìí ó mà tún ṣe bẹ́ẹ̀ ó burú jù jáyé. Ẹ wò àwọn èèyàn kan ni wọ́n ti lọ ṣekú pa olórí ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn agbébọnrin tí wọn kò ní ìdánimọ̀ ni wọ́n ti pa olórí ilé ìjọsìn ìjọ àgùdà Catholic priest ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti gba ẹ̀mí lẹ́nu Reverend Francis Tobias Chukwujeku Okonkwo ni wọ́n gba ẹ̀mí lẹ́nu bàbá yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ìròyìn ikú bàbá yìí ni ó jẹyọ nínú àtẹ̀jáde tí ó wáyé láti ọwọ́ ẹnìkan tóun náà jẹ́ alẹ́nulọ́rọ̀ ní ilé ìjọsìn náà. Òun ló ṣe àpèjúwe bàbá yìí gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe gbòógì, ẹni tí ń ṣe tiẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ tí kì í báyọ̀ fa wàhálà. Kódà ó ti jẹ́ apòògùn pharmacist rèé kó tó di wípé ó gba iṣẹ́ Ọlọ́run. Ó ní àwọn ará bíi tí wọn kò ní ìdánimọ̀ ló dàbí pé wọ́n rán wa tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi wá pa bàbá náà ní ọjọ́ Boxing Day ọjọ́ kejì ọdún ni wọ́n ṣekú pa bàbá yìí. Wọ́n ní eléyìí ló wáyé lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ bíṣọ̀bù kan ní ìpínlẹ̀ náà, ìyẹn Most Reverend Godwin Akpala, ẹni tí wọ́n jí gbé lọ sí àkóló àwọn ajínigbé. Wọ́n lẹ́yìn ọ̀sẹ̀ méjì eléyìí ni ó tún jẹ́ pé àwọn arábì yìí wọ́n tún wá ṣiṣẹ́ láàbì yìí láti wá pa ẹni tí ń ṣe olórí ilé ìjọsìn ìjọ àgùdà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí gómìnà kan ti bínú tán ó ti fárígá wípé àwọn èèyàn yìí wọn ní lọ bẹ́ẹ̀ lásán, wọn ò ní ṣe kíni, wọn ò ní jẹ eléyìí, wọn ò ní jẹ gbé látàrí bí àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe lọ ṣekú pa àwọn èèyàn kan ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue ní ọjọ́ ọdún Kérésìmesì. Eléyìí lágbára púpọ̀ o, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí yìí ni wọ́n ṣe àjọyọ̀ Kérésìmesì pẹ̀lú ara wọn kí àwọn Fúlàní wọ̀nyí kí wọ́n tó ṣe ìkọlù sí wọn tí wọ́n sì pa wọ́n bí ẹni pa ẹran ọdún. Eléyìí ni gómìnà ìpínlẹ̀ Benue Aliya fi wá jáde ń sọ di mímọ̀ pé ní ìlú mi ní ìpínlẹ̀ mi nílùú eléyìí ti ṣẹlẹ̀ láíláí, mi ò ní gbà. Ló wá fi sọ di mímọ̀ pé mo fẹ́ fi dá gbogbo ẹ̀yin ará ìlú lójú wípé ìṣẹ̀lẹ̀ yìí kò ní lọ bẹ́ẹ̀ lásán. Àwọn ará bí wọ́n ṣe bí pé àwọn ò mọ̀ wọ́n ṣùgbọ́n a dá wọn mọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan la máa ṣe bẹ́ẹ̀ la máa mú wọn jáde gẹ́gẹ́ bí gómìnà yìí ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láti ṣe ìlérí pé ẹwà àwọn Fúlàní tí wọ́n lọ pa àwọn èèyàn yìí lọ́jọ́ ọdún Kérésìmesì a máa fi mú wọn kàtà òfin gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò nínú yẹn kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n torí iṣẹ́ tí mo gbà ni mo ṣe ní kí n mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní. Ó yẹ wò dáadáa ibo lè fẹ́ gbà bá wa dá sí àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ ti gbọ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe kọminú nípa ti irúfẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tí ó ń mú ẹ̀mí lọ tí àwọn agbésùmọ̀mí Fúlàní tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí gangan? Ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Lucky Ayédatiwa ó ṣe àpèjúwe Olúwarótìmí Akérédolú ní ọ̀nà tó yà lára ọ̀tọ̀. Kí lẹ́yìn náà fẹ́ fi ṣe ìrántí bàbá yìí nípa ohun tí wọ́n ṣe kí wọ́n tó kúrò lókè erùpẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Fẹ́mi Fálànà ó sọ̀rọ̀ ó ní kí wọ́n lọ fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa tó wáyé káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kí wọ́n lọ fún wọn lówó láti fi compensate
mandate wọn gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti sọ di mímọ̀ fún ìjọba àpapọ̀. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Ṣé gba ti ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ti gbọ́ bí wọ́n ṣe ní pé Yorùbá ló ń fi àṣà àti ṣe agbátẹrù fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń jẹ́ kó máa dàgbàsókè lóòrèkóòrè. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Primate Elijah Ayọ̀délé àwọn náà sọ̀rọ̀ lórí Naomi Ìṣílẹ̀kùnọlá, olórí Naomi Ìṣílẹ̀kùnọlá àti Oríyọmí Hamzat nípa àwọn aráàbí wọn kò lẹ́sẹ̀ lọ́rùn. Ẹ jẹ́ kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Títí dìgbà mìíràn táwọn tó fi láǹfààní láti máa gbóhùn ara wa lórí àkọ́tún ètò Ojúmọ́ Aláyọ̀ nìkan ìta wọ̀nyí. Ojú ni mí kì í ṣe àmì olùkọ́ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Wọn nítorí yín pè mí, wọn dẹ̀ nítorí ẹ̀yin náà pè mí. Láṣọ ọba mi aláwòrán bí àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.